yàgò lọ́nà fọlóríire tó lọ́jọ́ òní. Mọ́túnráyọ̀ Ayọ̀mídé ọmọ owó ṣe é ní ṣe bí wọ́n ló lónìí. Gbogbo 20th of July lójọ́jọ́ tiẹ̀. Ó ti wá ṣọdún ti 2020 iná ó ṣe mí nínú ọlá ńlá àti ìdẹ̀ra Elédùà. Ṣebí wọ́n lẹ̀gbọ́n Fisáyọ̀, ẹ̀gbọ́n Ọlámídé, ẹ̀gbọ́n Bùsọ́lá, ẹ̀gbọ́n Gbẹ́ngà, ẹ̀gbọ́n Israel, ọmọ tó jọ yèyé ẹ̀ka mú tẹ̀gàn kúrò. Mo ní o ti ṣọdún èyí náà ó ṣe mí nínú ọlá ńlá àti ìdẹ̀ra Elédùà. Mọ́túnráyọ̀ Ayọ̀mídé o. Mo ní ọdọọdún ní ìṣàpẹ́rúwẹ́ ọdún òní yọ kí pèrègùn má sọ tútù wáyé ọdọọdún láò máa rí ọ̀tọ̀ ọdọọdún lẹ́wàá wà. Ṣebí ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti wá, ọmọ ìlú Ìṣìnwọ̀ ni wọ́n ṣe, Ìjẹ̀bú ni wọ́n jẹ́. Mo ní ìwọ lọmọ ayáre máma roko, ọmọ arókò tán ẹyẹ má ti lọ, ọmọ níṣu ńlẹ̀ máma lọ́bẹ̀, ọ̀bẹ tí ń bẹ́lẹ̀ òmọ́lé bàbá tó bí ọlọ́mọ. Ìjẹ̀bú aláṣọ ńlá o, òrìṣà jẹ́ kí n dàbí onílé yìí náà fi ń pé itọ́ Ìjẹ̀bú owó ní, kẹ̀lẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó ní, kékeré Ìjẹ̀bú owó ní, àgbà Ìjẹ̀bú owó ni. Ṣebí wọ́n lágùn táṣọ lò, èjì ẹnu rẹ̀ ló fi ń dáni lọ́rùn. Mọ́túnráyọ̀ Adúmáadán, aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Mimi Wig World. Mo ní o ti ṣọdún èyí náà ó ṣe mí tẹ̀mítàrà àtòjúlùmọ̀. Masirat Adékúnlé Àfẹ̀dẹ̀gbàwúrà lèmi ń jẹ́, ọ̀rẹ́ rẹ̀ Fọlákẹ́mi Àyìnkẹ́ ló ní kí ẹ kú ayẹyẹ ọjọ́ òní. Ó ní ojú rẹ̀ á máa rọ́dún o, ò ní ṣìṣe bẹ́ẹ̀ ló ní ṣílẹ̀tẹ̀.